Àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn fẹ́ ṣe kóríyá fún. A fẹ́ ṣe presentation of scholarship awards. Owó ló bá dé o. Thank you. Let's have the 15th Aare Ona Kakanfo here now. After which Baba Oko Kadeso himself will start marching. Yeah, bring it down. Ẹni àkọ́kọ́ tí a ó kọ́kọ́ pè. Olórí. Ẹ bá Ọ̀túnba Jọ́sẹ̀ lóde yìí o. No. Ẹ bá mi fíìsì Ọ̀túnba Jọ́sẹ̀. Àwọn alágbára àjà nìyẹn. Ẹ káàbọ̀. Ṣáyẹ̀ wà bí báyìí? Ayé wà bí? Ẹ má bọ̀ báyìí.